káàbọ̀ sórí ìkànnì wa ẹ fọwọ́ bọ́lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá a ká lọ bọ́yì tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. àṣìṣe àwọn bàbá wa tàná ká má ṣe jẹ́ kó gbé wa wọnú ìparun lónìí mò ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kí n tó máa bá a bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe manda state kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ojúlówó ọmọ kóòtù òjíire gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá please if you know that you are not a Yorùbá ẹ má bínú tó ṣẹlẹ̀ àwọn tó ń kọ̀ wọlé ni á dára fún yín ojú ní tèyí gẹ́gẹ́ bí mo ṣe máa ń dára ń ṣe ọ̀rọ̀ lábẹ́ igi àánú mo ní àṣìṣe àwọn bàbá àtàná a ò gbẹ́dọ̀ jú gbà á láàyè kó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní la fi gbẹ́dọ̀ ṣe ohun gbogbo gẹ́gẹ́ bó ṣe yẹ ká ṣe àní gẹ́gẹ́ bí ètò mo ti rí àwọn òpònú kan they call themselves a expert in security tí wọ́n tu tukutu ṣùgbọ́n nígbà tí ogun Fúlàní gbé ìran Yorùbá lọ àárí wọn jáde síta ṣe gbọ́ mi mò ń bọ̀ amẹni tó rán wọn níṣẹ́ amẹni tó dà wọ́n síta gẹ́gẹ́ bí mo ṣe máa ń pe nọ́mbà àwọn kọ̀mádà tẹ́ máa pè ọmọ Yorùbá ni o pọ́nbélé ọmọ kóòtù òjíire la ní kó pè ọ̀dọ́ ìró ẹkùn ó wà fún ọmọ Yorùbá gidi ó wà fún ọmọ Yorùbá tí ìyá àti bàbá ẹ̀ jẹ́ Yorùbá kì í ṣe pé my mother is from Igbo my father is from Igbo my mother is a Yorùbá I was born in Yorùbá land you are not a Yorùbá man you are not a Yorùbá you are not a Yorùbá màmá mi ọmọ Èkìtì ni bàbá mi ní lọ́mọ Anambra ó ń ṣe Yorùbá please ìró ẹkùn is not for you my mother is from Ekiti but my baba is from Kaduna please ìró ẹkùn is not for you no my father is from Anambra my mother is from Anambra but I was raised up in Lagos State in Oyo State so ewé ti pẹ́ lára ọṣẹ ó ti dọṣẹ mbà you are not a Yoruba man so ìró ẹkùn is not for you please ká máa là kó máa yéra wa torí mistake tí àwọn bàbá àtàná ṣe tí irúwà ògiri wa tó fi wọ̀ ọ́ tó jẹ́ wípé àwọn irúwà ògiri wa tó wọlé àwọn ló wá fi ọ̀bẹ jẹ àwọn bàbá wa níṣu tí OPC fi dìdàkudà lénìí tí ọmọ apá fi ń pe ara rẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá ẹni tí ò ní ìbíníran tó fi ń pera ẹ̀ pé I'm the warlord of Yorùbá land ọmọ tápà torí àwọn bàbá wa ò checkmate that time àwọn bàbá wa ò checkmate it is because our forefathers wọn ò checkmate lábí rí gbogbo orúkèrúdò tó ń ṣẹlẹ̀ so we don't want him to happen in ìró ẹkùn please 1942 làwọn bàbá mi ti dé ilẹ̀ Yorùbá náà ti dé Ìbàdàn so gbogbo ọmọ tán bí ilẹ̀ Yorùbá náà bí sí ìyẹn ò pè ẹ́ lọ́mọ Yorùbá so ìró ẹkùn is not for you ìró ẹkùn is for pure authentic and original ọmọ Yorùbá àtàtà tó gbà pé orísun òun láti Ilé Ifẹ̀ ni níbi tí ojú rẹ̀ ti máa ń wà ó dàbí pé ṣe ń gbọ́ mi díẹ̀díẹ̀ tìjà kọ́
a fẹ́ kó rúlú pọ̀ mọ́ ṣàpàní tìjà kọ́. We don't want anything that will disorganize us. Tìjà kọ́, torí tẹnitẹni tàkísà níta àtàn. Àwọn àgbájọ wọn àná wọn lẹ́lẹ́nu rírùn ló làmú ìyá ẹ̀. Ìlú yìí pọ̀pọ̀pọ̀pọ̀ kọ́mọ mọ́ lé bàbá títí ẹ̀. Mo tún sọ lẹ́ẹ̀kan sí. Ìyá tó bí mi is from Ekiti or is from Ọ̀yọ́. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìyá mi. Bàbá mi ló wá láti Kaduna. Ìyẹ́ ò sọ ẹ́ di ọmọ Yorùbá. So you did not have right to join ìrù ẹkùn. Ìrù ẹkùn is not for you. Ilé bàbá ọmọ lọmọ ń ṣe. Even sef, àwọn tí ìyá wọn tó bá ti jẹ́ elédè kejì, we will not allow in ìrù ẹkùn. Maybe you understand me, because there are a lot of people tó ti ń pè. Please, are you a Baba Ekiti? Please, sir. Ilé Ìṣà ni mo ti lọ sí school, primary school, secondary school, even the university mi. Díẹ̀ gan ni mo gbé èdè Igbo torí bàbá mi àti ìyá mi gbogbo àwọn ọmọ tó bí ilẹ̀ Yorùbá náà bí wọn sí. No, that one did not turn you as to become a Yoruba man. So ìrù ẹkùn is not for you. Kì í ṣe tìjà. And I want everybody to hear that message clearly. Mo ní àṣìṣe tàná tó mú kí àwọn ọmọ àtọ̀húnrìnwá da OPC rú. Tán gba OPC lọ́wọ́ àwọn bàbá wa nígbà táwọn bàbá wa ò fúnra. Tán wá ń claim pé àwọn ni warlord ilẹ̀ Yorùbá lénìí, ẹni tí ò lóríkì. Tó jẹ́ pé bàbá wọn wá ṣe gateman ní ilẹ̀ Yorùbá ní. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn tẹ̀lé Ṣàngó wọlé ní nígbà tó bá kò sójú wọn àná wá jọba Ọ̀yọ́. Àwọn náà wá dúró lénìí pé àwọn ọmọ Yorùbá ni wọ́n. Wọ́n wá pera wọn ní world law ilẹ̀ Yorùbá. No! Torí àwọn àgbààgbà Yorùbá náà sọ wípé iná èsìsì wọ́n ní kì í jó èèyàn lẹ́ẹ̀mejì, àbí bẹ́ẹ̀ kọ́. Ìyá mi, ẹ kàtàárọ̀. Pé iná èsìsì kì í jó èèyàn lẹ́ẹ̀mejì. So we must not allow it. Ohun tó ṣẹlẹ̀ sí ìrù ẹkùn, and I know the management of ìrù ẹkùn, we will not allow it to happen. Ṣé gbọ́ mi? Bó ṣe máa pe àwọn nọ́mbà àwọn èèyàn wa o, mo máa pè dáadáa, but ká ṣàlàyé fún ara wa. Torí tá a bá ń pe nọ́mbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pe nọ́mbà ní àwọn ọmọ Ìgbò kan jọ ẹ̀mí, wọ́n ń pè mí. Àwọn kan sọ wípé ọmọ Yorùbá ni wọ́n, ìyá wọn lọ fẹ́ Haúsá ní ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní ìyá wọn lólé wọn náà pàtẹ́lẹ̀ ìyá wọn wá sí ilẹ̀ Yorùbá. Bóyá ikú ti pa bàbá wọn lọ́rùn àwọn ò mọ̀. Please, ìrù ẹkùn is not for you. Ìrù ẹkùn, torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ́. Kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ́, ẹ̀jẹ̀ máa rùn, ẹ̀jẹ̀ Fúlàní èṣì máa rùn lára yín. Ẹ gbọ́ mi? Ṣé ẹ mọ̀ pé láyé ẹjọ́ wọn àná àwọn Ìgbò tó wá ṣiṣẹ́ ń bíbà yìí wọ́n fẹ́ Yorùbá. Ngbà tó ń padà màmá mi ò bá wọn padà, tó ń padà lọlé màmá mi ò bá wọn padà. A kàn máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọ̀hún ni. So if it's ever wa go gbéde wọn lọ́hùn, ìrù ẹkùn is not for you. Torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn gbẹ́. Torí ohun tó ṣẹlẹ̀ sí OPC, we don't want him to happen to ìrù ẹkùn. Torí nígbà tán dá OPC lẹ̀, nígbà táwọn bàbá wa dá OPC lẹ̀, irú wa ògiri wa ló ń wọ̀, but wọn ò checkmate orúkọ yẹn gbà yẹ pé Oòduà, àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀. Oòduà,
àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀. That is why lọ́mọ Tápà fi lórí ọ̀fẹ́ tó fi wọ́bẹ̀. Tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ Yorùbá gidi, tó bá jẹ́ pé is a pure Yorùbá ló wà ń bẹ̀, wọn ò ní jẹ́ kí OPC ó dìdàkudà tó dà lénìí. Let me give you one example. What about Agbekoya? Agbekoya still remains strong. Kakaraka. Agbekoya still remains strong. Tó jẹ́ pé àwọn tó ní ẹ̀ka jẹ̀ka yẹ wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà sí. Agbekoya still strong. Kakaraka. Kí ló jẹ́ kí Agbekoya strong kakaraka? It is because they did not allow stranger láàrin wọn. Torí àjòjì á máa bà nǹkan jẹ́ ní ẹja àjòjì àdàlú. So ohun tó ṣẹlẹ̀ nínú OPC, we the Yoruba of nowadays, we don't want him to happen in Ìrù Ẹkùn. So please, tẹ́ bá rí nọ́mbà lórí social media tán bá ti